mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire bí àjíire bí sára le. Àkọlé ọ̀rọ̀ tòní òun ni Jonathan. Ọmọ tá a bá fi owó sílẹ̀ fún tí kò bá lè fi owó ṣòwò kó gbèrè, ǹjẹ́ ó yẹ kí ó ná tán? Ẹ̀yin náà mọ̀ wípé Jonathan o. Àwọn tó ń ṣe àkójọ ètò ìṣúná owó Nàìjíríà sọ wípé 180 tírílíọ̀nù náírà ni Nàìjíríà ti pa nínú owó epo láàrin ọdún 15 tó kọjá sẹ́yìn. Ǹjẹ́ ó yọ nínú ayé yín? Ó fi hàn wípé Jonathan. Wọ́n ní kí ẹ sún ṣòkòtò sókè. Ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ní ò rí owó oṣù òṣìṣẹ́ san nínú ọdún Kérésìmesì tí ó kọjá lọ àti ọdún ńlá. Ṣùgbọ́n àwọn ọ̀jẹ̀lú kó ara wọn jọ, wọ́n sì dá owó 50 bílíọ̀nù fún Jò láti ná tán lórí ìbò tí ń bọ̀ yìí. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ o, owó ń bẹ. Wọn ò ní owó tí wọ́n fẹ́ fi ṣe ohun rere ni, wọ́n ní owó tán fẹ́ fún Jò tí Jò máa ná. Okùn kan ṣoṣo ní àwọn òyìnbó Gẹ̀ẹ́sì fi so Yorùbá, Ìgbò àti Haúsá àti gbogbo àwa ẹ̀yà tó kù pọ̀. Ṣùgbọ́n lẹ́nu ọdún 6 tó ti wà lórí oyè, Jò ti ná gbogbo okùn náà tán. Wọ́n ń forí ara wa gbára wa. Ẹ má sì jẹ́ kí wọ́n tàn wá jẹ o. Owó wà, ṣùgbọ́n Jò ná tán. Wọ́n ní kí ẹ sún ṣòkòtò sókè, ṣùgbọ́n ní ilé aṣó, Jò àti igbákejì rẹ̀ ń béèrè fún bílíọ̀nù 4 tí wọ́n fẹ́ fi ra oúnjẹ nínú ọdún ìṣúná tí a wà yìí. Oúnjẹ tó yẹ kí a fún ará ìlú, gbogbo ẹ̀ ni Jò ti jẹ tán. Tó bá ti kan ètò àti fi ọwọ́ sowọ́pọ̀ àti mùsùlùmí àti onígbàgbọ́ àti gbogbo àwọn èèyàn tó kù tí wọ́n ń sin oríṣiríṣi ohun tó kù, tí a bá jọ ní kọ́mpìnì tàbí ilé iṣẹ́, gbogbo wa la jọ ń dáwó jọ tá a jẹ́ ń ṣe kí ilé iṣẹ́ wa kí ó lè máa gbèrú sókè. Nàìjíríà ò lè yàtọ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ má ṣe jẹ́ kí wọ́n kí ó fi ẹ̀sìn kí ó tàn yín jẹ. Àwọn tí ó ń ṣe àtìlẹ́yìn Jò, wọ́n fẹ́ ná gbogbo ojúrere Nàìjíríà tán. Ẹ má ṣe jẹ́ kí wọ́n kí ó ná tán. Ilé iṣẹ́ tí ń ṣe àmójútó epo rọ̀bì ó ti di sálángà àmúlùmálà àti owó kíkó jẹ. Ọba aláyé kan tó ti ṣiṣẹ́ fún báńkì gbogbogbò sọ wípé 20 bílíọ̀nù dọ́là ni ó sọnù. Kàkà kí wọ́n ṣe àyẹ̀wò ibi tí owó wa wọlẹ̀ sí, wọ́n ní díẹ̀ sáà ni owó tá a kó jẹ. Wọ́n ní díẹ̀ sáà ni díẹ̀ ni ará ìlú ń fẹ́ kí ara wọn kí ó lè balẹ̀. Díẹ̀ ni ará ìlú ń fẹ́ kí wọn kí ó lè ní àlàáfíà. Ṣùgbọ́n wọ́n ní 20 bílíọ̀nù dọ́là tó sọnù. Díẹ̀ sáà ni owó náà. Jonathan. Ẹ má ṣe jẹ́ kí wọ́n tàn yín jẹ nínú ìbò tó ń bọ̀ yìí o. Àwọn tí wọ́n ń lọ sí ilé ìjọsìn tí wọn kò lẹ́mìí ìdáríjì, wọ́n ní general ti ṣe àwọn àṣìṣe kan nígbà tó wà lórí oyè, ìyẹn ní 30 ọdún sẹ́yìn. Ìyẹn kọ́ la fẹ́ jẹ. Ẹ jẹ́ kí a dìbò fún ẹni tí a mọ̀ wípé kò ní kó owó wa jẹ. Ẹ jẹ́ kí a rán àwọn tí ó kó owó ìlú wa jẹ padà sí ilé apẹja lódò níbi tí wọ́n ti wá. Ẹ dìbò fún general kí a lè dá ìfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè ìlú wa padà sí bí ó ti yẹ. Ẹ má dìbò fún Jò, torí tẹ́ bá dìbò fún ìbò tí ẹ bá dì fún Jò yóò ná tán o. Buhari ni mo dìbò fún o. Ẹni tí ọwọ́ rẹ̀ mọ́, ẹni tí ọkàn rẹ̀ wà pẹ̀lú tálákà, ẹni tí yóò bá wa gba owó tí Jò ná tán padà, ẹni tí kò ní gba ẹnikẹ́ni láàyè láti sọ wípé díẹ̀ sáà ni owó dítà kójọ nígbà tí aráàlú bá ń béèrè. Ẹ dìbò fún Buhari fún àtúnṣe orílẹ̀-èdè. Ẹ má ṣe dìbò fún àwọn akótilẹ́tà tí ń forí olórí gbára wọn. Èmi Ọmọ́túndé ọmọ aṣáájú fọwọ́ sí ìkéde yìí.